pàtàkì lọ́jọ́ ìbí jẹ́ láyé, ọjọ́ tó yàtọ̀ lọ́jọ́ tá a bí ni. Ẹni ayé bá dùn ún gbé fún, tí ìjì ayé àti ìdánwò inú rẹ̀ ò gbé ṣánlẹ̀ sọ́dẹ̀ ní yẹpẹrẹ, ó yẹ kírú wọn ó mọ oore tó lù ṣe. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì, ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan. Nínú àwọn tí mi ò lè gbàgbé ọjọ́ tá a bí wọn sáyé, wọn ni Samuel Oluwatoyin Peters jẹ́. Ọmọ bàbá ṣẹ̀pẹ̀tẹ̀ tó dolóògbé lọ́jọ́sí, ẹ̀gbọ́n Dr. Michael Oyègòkè Peters, ẹ̀gbọ́n Kọ́láwọlé, àbúrò kan tí Ọlágbóyèga Peters, olówó orí Adéṣọlá, ọmọ owó túyì, ọlọ́jọ́ ìbí, ẹ kú oríire. Báyé bá ń jáyé, o ò ní kàn bínú ọba àṣẹ̀dá láéláé. Ipa ọ̀tá ilé ọ̀tá òde ò ní ká ọ. Samuel Oluwatoyin Peters, ojú àṣà kì í ríbi, tàwòdì kì í rọ̀ràn. O ò tún bá wọn ríbi mọ́ láyé. Ire ni tìrẹ lọ́jọ́ gbogbo, torí níre níre là á sọ̀rọ̀ àtàrẹ. Bọ́dún bá yọ, ariwo amútuntun bọ̀ wáyé. Ìgbéga ọ̀tun kó dé bá ọ bó o ti tún mọdún tuntun lókè èèpẹ̀. Nínú àwọn ènìyàn tó lódùmarè ọba dá sínú ayé, lọ́jọ́ 17 oṣù keje ọdún, ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ pátápátá. Samuel Oluwatoyin Peters fakọyọ, ó nífẹ̀ẹ́ ìlú, ó fẹ́ràn àwọn ọ̀rẹ́, ó kó mọ̀lẹ́bí mọ́ra, ó ń rore sẹ́ni gbogbo tó súnmọ́. Bá a bá ń bẹ láyé, ó ṣe pàtàkì ká mọ rírì ara wa lójú ayé onínúure, ká máa wí fúrú wọn lóòótọ́ tó tún yẹ kó lè tẹra mọ́ rere ṣe sí. Ẹ má ṣe pé òṣìkà, alábòsí àtàdàlúrú lé, kó má bàa tẹ̀síwájú nínú ìwà ìkà. Mo lè fọwọ́ Oluwatoyin Peters sẹ̀yà kó fakọyọ. Oluwatoyin Peters, o ò ní rí ṣòro tí ò ní jẹ́ kó o bẹ́gbẹ́ pé mọ́, o ò ní rí wàhálà tí yóò pa ọ́ dà sáìdá. Òjòjò ò ní ṣòwò kó má lè nájà láéláé, ara pápá ńlá abẹ́tu, ibi gìjàgìjà ńlá abẹ́kùn. Ńlẹ́ o, ọmọ akéré bí ewu, ọmọ adigun ní owó bọ̀dìdẹ̀, ìyẹn nílé bàbá rẹ, ọmọ erin adigun bọ́lọ́n. Ọmọ erin jo kètèrè nájà, ọmọ erin ṣubú àṣà yoyo. A ti bá ọyọ̀ fáyẹyẹ ọjọ́ bí òní, ọba òkè òníjó fèyí ṣòpin. Kó o gbó, kó o tọ́, kó o fọwọ́ pawú, kó o bá wọn fèrè ìjòbì. Wọ́n bá ń bi yín léèrè wípé talẹ́ni tí ń kí ọlọ́jọ́ òbí kú oríire wúre ẹ̀mí gígùn fún kọ́ba òkè jẹ́ kó lè gbáyé pẹ́. Bẹ́nìkan jọ mí kò lè lóhùn mi, Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ń lè mí jẹ́. Ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan, Mr. Ìlérí àṣẹ. Samuel Oluwatoyin Peters, ọkọ Adéṣọlá, 200 ọdún kan ní lókè èèpẹ̀.